Fún àwa tí a béèrè fún oògùn àdá, èésù àdá, òkígbẹ́, óyá ẹ súnmọ́ bí. Ẹ lọ bá mi wá ewé ọ̀ṣọ́pẹ̀tù. Ewé ọ̀ṣọ́pẹ̀tù mo ti ṣe àfihàn rẹ̀ lórí YouTube. Nítorí ẹ̀ mo ṣe máa ń sọ pé ẹ subscribe, kẹ́ follow mi, kẹ́ bá lè máa jẹ àǹfààní. Mo ti kọ́kọ́ ṣàfihàn ewé lóríṣiríṣi. A lè rọrùn fún wa tí bá mẹ́nu bà pé ewé báyìí, ewé báyìí. Nítorí ẹ̀ tí ẹ bá rí mi nígbà àkọ́kọ́, ẹ lọ subscribe. Ẹ lè máa tẹ̀lé, ẹ lè máa bá mi bẹ́ẹ̀, ẹ máa tẹ̀lé mi bí mo ṣe ń ju fídíò sí orí ìkànnì yìí. Torí àǹfààní náà ni. Ẹ lọ bá mi wéwé ọ̀ṣọ́pẹ̀tù, ẹ tú tìdítìdì, ẹ kọ̀ gbọ́n yẹ̀pẹ̀ díẹ̀ kò, ẹ wá kó sínú apẹ, ẹ fi odidi atare kan sí kẹjọ. Tẹ́ bá ti jò tán tẹ́ lọ tó kúnná. Lílò ẹ̀, ẹ gbé àdá kan lẹ̀, ẹ dúró lórí àdá, ẹsẹ̀ yín ò gbọdọ̀ kó lórí àdá náà. Ẹ gbé àdá kan sọ́wọ́, ẹ bú ẹbu, ẹ da ẹbu náà sí orí àdá ẹ̀. Óyá, èèyàn kan bá yín sín gbẹ́rẹ́, ọwọ́ ọ̀tún ní ibi ọyàn lókè, gbẹ́rẹ́ 3, ẹ̀yìn ẹ̀ ní sẹ́ńtà, gbẹ́rẹ́ 4, ọwọ́ òsì, gbẹ́rẹ́ 4, ẹ̀yìn ẹ̀ ní sẹ́ńtà, gbẹ́rẹ́ 3, ẹ wá fi kún, ẹ bú lórí, ẹ bú ẹ̀tù yẹn lórí àdá kẹ́ fi kún. Lẹ́yìn náà, ẹ lá gbogbo yòókù lórí àdá yẹn, ó tán. Èésù àdá tó ṣiṣẹ́ tó confirm. So èmi ọmọ yín Ọláwálé, ọmọ Ewéjẹ́ sọ wípé títí dìgbà míì tá tún máa pàdé. Ẹ má gbàgbé àti like, comment, share, ẹ subscribe. Gẹ́gẹ́ bí mo máa ń sọ fún àǹfààní tí náà ni ìwúlò yín. Gbogbo nǹkan tí mò ń ṣe kẹ́ lè máa bá rí ní ìrọ̀rùn. Ire o.